خلقكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما ذاق البصر وما طغى ما ذاق البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى صدق الله العظيم والسلام من الله عليكم ورحمته وبركاته. وعليك السلام ورحمة وبركاته. adúpẹ́ fún àlùfáà wa al-ustaz at-talib Adam Abdulwasi Hayyakumullah. wọ́n ṣeun púpọ̀ pẹ̀lú pé ládàá la lérò láti gbà nínú kíké Qur'anu yìí ládàá náà sì ni Ọlọ́run la gbà mẹ́ Alhamdulillah. torí kì í rí bẹ́ẹ̀ níbòmíì nínú àwọn tafsiri Sheikh Fẹ́fẹ́ ńgbọ́ tí wọ́n tún hubba qari'il Qur'an wal Qur'an yal'anhu wọ́n para rìsọ́ọ̀tì sí ké gbogbo ẹni ó fetí gbọ́ ńgbà tó já sí gbogbo wa náà lágbà ládàá ìjọ tí wọ́n bá kéyìí tí ò dáa náà àfi kéèyàn máa tẹnu mọ́ astaghfirullah kọ́ má bàa nípìn bí ẹni tóun náà tẹ́ pé jáde kílẹ̀ fojú lẹ̀ tẹ́ lọ́ọ́ ẹni tí ń ṣépè lẹ́yìn lórí sí bẹ́ẹ̀ tí bá ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti di pé kékúké lélẹ́yìn ké ẹ má ti jó àti gbà lọ́wọ́ ẹ̀ torí bí ti ń ké lọ́hùn bẹ́ẹ̀ náà lẹ́jọ́ máa fetí gbọ́gbọ́ kúgbọ́ àwọn tí wọ́n á jẹ́ padà sí ẹni tí ń ké Kùránì bí ò ti dáa kó má wàá fọ́nká lórí gbogbo ẹni tí ń gbọ́ afáwa ike dáadáa bá a kò sì ṣe wá lè mọ̀ ẹni tó bá ṣe lè mọ̀ látàná kò ti ní ṣe lè mọ̀ mọ́. Ọlọ́run bẹ̀rẹ̀ láti ṣe. bàbá wa Òbándáwákí ní fún wa ní Pàkátà àti gbogbo agbègbè rẹ̀